gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Monday November 24 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà àbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanranyan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní ẹ ní láti rí dájú pé ẹ ṣiṣẹ́ lórí àwọn ìmọ̀ èyí tó lè ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè iṣẹ́ yín, kẹ́ sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lé lórí ní kíákíá láti wá ìyípadà rere fún iṣẹ́ yín lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe kẹ́ láwọn responsibility kọ̀ọ̀kan tó máa wọlé suddenly fún yín tẹ́fẹ̀ náwó lé lórí lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ rí dájú pé kí sára ẹ ṣọwọ́ náà kẹ́ má nànà àpàdà rárá. Lénìí ó dára kí ẹ tún àwọn tó ṣe é pọ́n tún ní ìmọ̀ tí wọ́n ní ọgbọ́n tó lè fún yín nínú omi ọgbọ́n wọn mu tó máa ràn yín lọ́wọ́. Lénìí kẹ́ rí dájú pé dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ tí ó kàn yín, ṣùgbọ́n ẹ wá ìmọ̀ tó máa ràn yín lọ́wọ́ láti jẹ́ kí ẹ tún advance kẹ́ ní ìdàgbàsókè. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní ìgboyà máa wà fún yín dáadáa o. Ẹ lo ìgboyà yìí lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́ púpọ̀. Ẹ máa rí pé àwọn èèyàn tó rọ̀gbà yín ká gan wá nífẹ̀ẹ́ sí bí ẹ ṣe ń hùwà sí lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ bá àwọn opportunity kọ̀ọ̀kan pàdé lọ́jọ́ tòní tó ṣe é pé á ràn yín lọ́wọ́, á bí kí ìgbésí ayé yín tún dára sí. Ẹ wá tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ṣe nǹkan yín létò ètò. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ àlàáfíà, ọjọ́ ọ̀rọ̀run lọ́jọ́ tòní jẹ́ o. Lọ́jọ́ tòní ìdùnnú àtayọ̀ máa yíká yín púpọ̀. Ó dára púpọ̀ kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn olólùfẹ́ yín. Kò ní sí ìdíwọ́ kankan lọ́jọ́ tòní fún yín o. Ẹ rí dájú pé báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà tí ẹ̀rín kẹ́sì báwọn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ó ṣeé ṣe kó rẹ̀yìn tẹ́ látàrí àwọn tension tó ti ń wáyé látijọ́ mẹ́ta. Lọ́jọ́ tòní fún àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ ara yín, ẹ rí dájú pé ẹ wulẹ̀ ronú nípa àwọn nǹkan yẹn ju bó ṣe yẹ lọ. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe kẹ́tì jìnnà sí gbogbo nǹkan tó ń jẹ́ ìjà pátápátá. Ẹ jìnnà sí ìjà. Ẹ rí dájú pé ẹ gbà láàfíà láàyè kẹ́ṣe àwọn nǹkan tá mú kí ní ìdùn láyọ̀ yín kún èyí àbí kí ọkàn yín balẹ̀ pẹ̀sẹ̀ o. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ìbẹ̀rùbojo tàbí dàrúdàpọ̀ kan lé lékèǹkà díẹ̀ lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe kó ṣe é pé ẹ̀yin àtolólùfẹ́ yín kan kó ṣe é pé nǹkan kékeré báyìí lè fẹ́ bí ìṣù láàrin yín bí látàrí point of view ẹ̀yin méjèèjì tí ò jọ yéra yín lórí nǹkan kan. Lénìí kẹ́ rí dájú pé ẹ mú sùúrù lò, sùúrù máa ràn yín lọ́wọ́. Téèyàn bá ṣẹ̀yìn má jẹ́ ó pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì o. Ẹ wà positive minded kẹ́ sì rí dájú pé jìnnà sí àwọn èròǹgbà tí ó tọ́ pátápátá. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kó ṣe yín bí ìgbà pé àìbalẹ̀ ọkàn fẹ́ wà fún yín o. Bí ìgbà pé ẹ wà láàbò rárá ló máa rí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́ẹ̀ máa ronú nípa rẹ̀. Ó ṣeé ṣe kára máa kan yín látàrí nǹkan tó dàbí ìgbà pé kò tí ì ní ìdàgbàsókè, látàrí àwọn nǹkan yín tó dàbí ìgbà pé kò tí fi bẹ́ẹ̀ ní ìdàgbàsókè rẹpẹtẹ, tàbí àwọn nǹkan tó pọ̀ tẹ́fẹ́ mójútó tó dàbí ìgbà pé ó ń rákòrò. Ẹ má wulẹ̀ ronú púpọ̀ jù nípa gbogbo nǹkan wọ̀nyẹn kí ẹ mọ̀ dájú pé bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la ò lè rí bẹ́ẹ̀. Tẹ́nì bá rí bákan ọ̀la á padà tún dára. Kẹ́ wá rí dájú pé ẹ fè ní wòye sí ibi tẹ́ ti ń bá bọ̀, àwọn ibi tẹ́ dé dúró pẹ̀lú kẹ́ wá tún wá fi wòye sí bọ́jọ́ wájú yín ṣe fẹ́ rí bẹ́ẹ̀ ṣe fẹ́ plan ẹ̀. Kò wà dára kẹ́ pẹ́jù níbi ìpéjọpọ̀ kípéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà, pàápàá tí bí ò bá tẹ́ yín lọ́rùn. Lénìí kẹ́ rí dájú pé ẹ wọṣọ dúdú rárá o. Kẹ́ sì rí dájú pé ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá. Bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé ẹ gather up, kẹ́ fi ìgboyà ṣe ohunkóhun lọ́jọ́ tòní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 24 sí October 23 lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe
kí ẹ máa ní àwọn èròǹgbà lọ́tùn lósì nínú ọkàn yín tẹ́ ẹ máa rò pé ẹ fẹ́ ṣe lé ẹ fẹ́ ṣe tọ̀hún látàrí pé tension gan ti ń wáyé láti jíjọ́ mẹ́ta fún yín lénìí ó ṣeé ṣe kó ṣe yín bí ìgbà pé nǹkan tiẹ̀ ti pọ̀jù lórí yín nǹkan ti pọ̀jù tẹ́ fẹ́ lé bí ìgbà pé kẹ́ tiẹ̀ sá lọ ló máa rí lójú yín àbí bí ìgbà pé kẹ́kọ̀ọ́ tiẹ̀ dáwà kẹ́pa gbogbo nǹkan wọ̀nyẹn tì ẹ má fàyè gba mood swing rárá lọ́jọ́ tòní o ẹ rí dájú pé ẹ ti raka láti dìde ńlẹ̀ ẹ jí gìrì kẹ́ kọjú mọ́ṣẹ́ ẹ gbájú mọ́ṣẹ́ dáadáa tẹ́ bá ti ń ṣiṣẹ́ kò ní pẹ́ kò ní jìnnà tí gbogbo èròǹgbà ìta parẹ́ ẹ wá rí dájú pé ẹ fọwọ́ rọ̀ lẹ́nìí ẹ fi enjoy ara yín ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún dáadáa aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní ẹ máa rí ìdùnnú ẹ máa ráyọ̀ ara yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní sí rí ó ṣeé ṣe kí ẹ rí àwọn solution láàyè iṣẹ́ yín tó ṣe pé á ran ibi iṣẹ́ yín gan lọ́wọ́ tó ṣe pé gbogbo èèyàn pátá nínú wọn máa dùn láyìíká yín pé lágbájá yìí ló ràn wá lọ́wọ́ tó sì ṣeé ṣe kí ó ṣe pé wọ́n máa fẹ́ fún yín ní ọ̀wọ̀ táwọn èèyàn sì tún dá yín mọ̀ sí yàtọ̀ léni kẹrí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe ẹ má tẹ́kì gbogbo nǹkan wọ̀nyí for granted kẹfẹ̀lẹ̀ ṣe kó má bàa ṣe pé bóyá ẹ tún padà lọ ṣe nǹkan tó ṣe pé a fẹ́ ṣàkóbá fún íméèjì yín kẹ́kẹ́ sára brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 àkókò ti tó láti gbájúmọ́ ọ̀rọ̀ inú ilé yín gangan ẹ wòye sí ilé yín ẹ ṣàtúnṣe ilé dáadáa lọ́jọ́ tòní ẹ jẹ́ káyìíká yín wà ní ìmọ́tótó ẹ rí dájú pé ó dùn rí fàlejò tó bá fẹ́ wáyé wá tẹ́ bá ṣèyí gan lénìí inú tí yín gbádùn láti inú wá aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ ìdùnnú ọjọ́ ìgbafẹ́ lọ́jọ́ tòní jẹ́ àwọn nǹkan tó dàbí social activity tá wáyé lọ́jọ́ tòní àbí ìdùnnú àtayọ̀ fún yín tó sì ṣeé ṣe kí ẹ máa dúpẹ́ fọ́lọ́run látàrí àwọn ìyípòpadà ọ̀tun èyí tó ń ṣẹlẹ̀ nígbésí ayé yín lákòókò yìí ẹ wá create àkókò díẹ̀ láti fi wòye sí gbésí ayé yín ẹ create àkókò láti fòye sí àwọn nǹkan tí ẹ fẹ́ lé fún dáadáa gbésí ayé yín bẹ́ẹ̀ sì ni kẹ́ wòye sí àwọn ọgbọ́n kọ̀ọ̀kan àbí ìmọ̀ kọ̀ọ̀kan tẹ́ lè lò láti fi kún ṣẹ̀mí ayé yín fún ìdàgbàsókè aago 12 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán díẹ̀ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ó ṣeé ṣe kó dàbí ìgbà pé ọkàn yín ò fi bẹ́ẹ̀ balance dáadáa lénìí o ó ṣeé ṣe kí àwọn èèyàn fẹ́ tètè ṣì yín lọ́nà pẹ̀lú decision tiwọn àti ìpinnu tiwọn ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe ẹ má ṣe tẹ̀lé emotion rárá ẹ má ṣe wò pé bí lágbájá ìṣe ń sọ̀rọ̀ òun ló mi fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ ẹ kí sara kó má bàa jẹ́ pé bóyá ẹ padà lọ ṣe nǹkan tá a padà tàbí ìgbà pé fẹ́ kábàámọ̀ lé lórí tó bá yá pé ta ló ní kí n ṣe nǹkan yìí ta ló ní kí n tẹ̀lé nǹkan yìí ẹ má ṣe fàyè gba nọ́sẹ̀nsì ẹ má fàyè gba kí ènìyàn kan direct yín àbí dictate fún yín lọ́jọ́ tòní léni kẹrí dájú pé ara yín gangan lẹ finú tán òun nu yín gangan ni kí ẹ nígbàgbọ́ nínú rẹ̀ èyí máa dára púpọ̀ fún yín léni o aago 10 ní àárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lónìí tí kọlọ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ó ṣeéṣe lọ́jọ́ tòní kẹ́kọ̀ọ́ fẹ́ free ara yín pátápátá múdù yín máa dàbí kẹ́kọ̀ọ́ tí ẹ gbafẹ́ kẹ́kọ̀ọ́ wọ́pọ̀ pẹ̀lú àwọn tó ṣe é pé wọ́n gbà yín ká tọ́jú olólùfẹ́ yín ká tó ṣe é bí gbà pé kẹ́yìn àti mọ̀lẹ́bí yín kẹjọ jáde kẹjọ enjoy ara yín enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní ọjọ́ ìgbafẹ́ lọ́jọ́ tòní jẹ́ ẹ má ronú nípa nǹkan míì ju kẹ́ ṣe fàájì kẹ́ enjoy ara yín pẹ̀lú àwọn tó súnmọ́ yín lọ white wá jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.